Ẹ dárúkọ ọkọ̀ ọ̀run. Ṣé gbogbo ọmọ ẹlẹ́gbẹ́ Erinlẹ̀ àti ọmọ ẹlẹ́gbẹ́ pátápátá ló máa ń ní ọkọ̀ ọ̀run ni? Gbogbo wa la dá ní takọtabo pátápátá. Gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá lè wù kó wà nílé ayé pátápátá la dá ní takọtabo. Nítorí pé a dá apàṣẹ, a dá asọ̀rọ̀, a dá olúbodè, a dá akànlẹ̀kùn. Takọtabo la dá ewé, takọtabo la dá igi, takọtabo la dá gbogbo ẹgbẹ́ tó ń bẹ pátápátá. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo ẹmẹlẹ́gbẹ́ ló máa ń ní ọkọ̀ ọ̀run. Bẹ́ẹ̀ni. Àti wípé nínú ọ̀rọ̀ yín tí mo bá gbọ́ yín yé dáadáa, gbogbo ẹgbẹ́ pátápátá kò kí ń ṣe abo nìkan ló wà ń bẹ̀. Ìyẹn ni pé kò kí ń ṣe obìnrin nìkan. Bẹ́ẹ̀ni. Àti ọkùnrin àti obìnrin ló wà ń bẹ̀. Ìyẹn ni pé àwọn tó jẹ́ ọkùnrin náà, àwọn náà tó ní aya ọ̀run. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni òtítọ́ ni. Àwọn ọkùnrin náà ní ayọ̀ ọ̀run, àwọn obìnrin náà ní ayọ̀ ọ̀run. Ṣùgbọ́n tó sọ pé tó obìnrin òun ló ràn bí òrùn jù ni ayé fi máa ń sọ pé ọkọ ọ̀run o, ọkọ ọ̀run o. Ayọ̀ ọ̀run ń dá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì náà láàmú gidigidigidi nítorí pé wọ́n ní ayọ̀ ọ̀run. Ẹni tí ó wá ní ọkọ̀ ọ̀run tàbí aya ọ̀run, báwo ló ṣe máa mọ̀ pé tọ̀ ayọ̀ ọ̀run mi rèé o, ọkọ̀ ṣé wọ́n máa ń wá bá wọn gẹ́gẹ́ bí èèyàn lóde ayé ni àbí báwo? Ní ti tọkọ ọ̀run kì í ṣe gbogbo ọkọ ọ̀run, kì í ṣe gbogbo ọkọ ọ̀run obìnrin ni máa bá obìnrin sùn. Ọkọ ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọ̀run tó bá sì jẹ́ ọ̀dọ́ yóò wá sílé ayé láti wá bá ìyàwó rẹ̀ sùn. Ṣùgbọ́n èyí tí ò bá ṣe ọ̀dọ́ á kàn máa mọ́nítọ̀ ìyàwó rẹ̀ ní gbogbo ibi tó bá ń lọ ni. Níbẹ̀ láti rí ọkọ ọ̀run tí ò kì í ṣe ọ̀dọ́ tó jẹ́ elérìkò, tó jẹ́ elérìkò. Bí yẹn ṣe rí wọn. Ó dà bẹ́ẹ̀. Ẹni tí ó bá wá ní ọkọ̀ ọ̀run yìí, ẹ mọ̀ pé ní òde ayé báyìí àwa ọkùnrin a máa ń jowú gidi gan látara ìyàwó wa. Ṣé bí àwa ọkùnrin tí a ta wà láyé tí à ń ríra wa, ṣé bí àbùdá wa ṣe wà tá ní irú àbùdá yẹn, ṣé bẹ́ẹ̀ náà ni àwọn ọkọ̀ ọ̀run náà ní àbùdá yẹn tó jẹ́ pé àwọn náà máa ń jowú? Ọkọ ọ̀run jowú o. Ọkọ ọ̀run jowú. Mo lè mú ẹnu lé bí ọkọ ọ̀run bíi 4 láti lè sọ nípa wọn. Ọkọ ọ̀run elérìkò yé ó jowú o, alábẹ́rẹ́ ojú àtọ́nà ṣẹran. Ọkọ ọ̀run olúodò ó jowú o. Ọkọ ọ̀run olúọdẹ ó jowú o. Ọkọ ọ̀run igi rọ̀pọ̀tọ̀ asomọ́lẹ̀gbẹ́ ìbẹ́pẹ là ń pè bẹ́ẹ̀, ó mà jowú o. Ṣé ráwọn 4 tí mo mẹ́nu báyìí wọ́n jowú tó jẹ́ pé tí o bá fẹ́ wọn tó fẹ́ ìyàwó wọn tó bá ń dùn ìyàwó wọn nú o ò tí ì nẹ́ṣẹ́ o. Níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní rí àléébù ìyàwó wọn làwọn náà ti máa sọ fún ìyàwó wọn yìí pé kó máa rí àléébù ara rẹ o. Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ijó ọba wá gbé ọba jẹ́ pọ́kùnrin tí ọwọ́ ẹ̀ yá tí máa na obìnrin ni. Tó bá ti na ìyàwó kan nínú wọn ó kọ lẹ́tà sí jìyà. Ṣùgbọ́n bá jẹ́ pé èyí tí ò na obìnrin tí wọ́n pa ìyàwó rẹ̀ lẹ́kún ni, níjọ́ tí ìyàwó rẹ̀ bá fi lè tilẹ̀kùn mọ́rí tó sọ kọ́tì ilẹ̀ tó sọ gbogbo ilẹ̀ tó wá mú ẹkún tó wà mu tọkọ rẹ̀ fi wá dé bá alálejò nínú ilé tó fi wá ń bẹ̀ ẹ́, ṣé bíbẹ̀ tó fi sùn lọ yẹn ó bá jẹ́ pé ìyà ọjọ́ kan ló fi jẹ ọmọbìnrin náà, oṣù 3 lọkọ ọ̀run rẹ̀ ó fi fìyà jẹ padà. Wọ́n mà jowú, mélòó ní jowú ọkùnrin òde ayé? Ìjowú ọkùnrin òde ayé kò ju bí 10% lọ, òjòwú ọkọ ọ̀run bí 90% ni. Wọ́n jowú. Ẹ ṣeun ìyá wa. Pẹ̀lú gbogbo ìdààmú tí ọkọ ọ̀run wa máa ń ṣe báyìí, orí owú jíjẹ nìkan nu o, àti ìsọ nípa nǹkan mi o. Ṣé ó wá tún ní èrè kan gbòógì tí àwọn ọkọ ọ̀run máa ń ṣe fún aya ọ̀run, àti pé kò kí ń ṣe fún aya wọn nìkan àti fún ọkùnrin tí wọ́n bá jọ ń ní àjọṣepọ̀ pẹ̀lú? Ó lóore o. Tí obìnrin bá ti nẹ́gbẹ́ tó sì ń tọ́jú ẹgbẹ́ rẹ̀ tó ní, tí ọkọ ọ̀run rẹ̀ tí òun ò sì yá, torí pé wọ́n bá ní wọ́n yẹ ọkọ ọ̀run pẹ̀lú
ìyàwó ẹ̀ tó bá rí i tó lọ ó lọ ní o wọn ò rí ya o ó lọ bí pé kéèyàn sọ pé máa kúrò níbàyí máa lọ sí Ṣàngó tó bá padà wá double bested níyà wọn ṣùgbọ́n tí wọ́n bá tù ú tí wọ́n bẹ̀ ẹ́ á fi ilẹ̀ á bèèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ọmọ mélòó ló fẹ́ bí tó bá ti bí ọmọ tó fẹ́ bí á padà wá tí ọkọ irú ẹni bẹ́ẹ̀ tó bá wá ń tọ́jú ara ẹni arábìnrin bẹ́ẹ̀ ọkọ ọ̀run rẹ̀ rẹ́dì láti máa ṣiṣẹ́ fún un ó rẹ́dì láti máa lògbà fún un ó rẹ́dì láti máa ṣe nǹkan tó bá fẹ́ fún un ní tó bá tọ́jú ìyàwó ẹ̀ o tó bá ti rí nǹkan tó jẹ́ bí aburú á máa sọ fún ìyàwó ẹ̀ pé ó jẹ́ sọ fọ́kọ ẹ nǹkan bẹ́ẹ̀ má fẹ́ ṣẹlẹ̀ sí i tí ọkọ yẹn bá sì gbàyàwó ẹ̀ gbọ́ nǹkan tó ló fẹ́ ṣẹlẹ̀ sí yẹn tó bá ti sọ pé nǹkan báyìí tó bá ti gbọ́ nǹkan yóò ní padà ṣẹlẹ̀ sí wọn. ìyẹn ni wípé ọkọ ọ̀run kì í ṣe tàbí aya ọ̀run kì í ṣe ohun tí èèyàn lè yà. kò ń ṣe ohun tí èèyàn lè yà o kò ń ṣe ohun tí a lè yà rárá a máa ń bẹ̀ wọ́n ni nítorí pé a ti dá mọ́jẹ̀mú gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ pátápátá ká tó kú lọ́hùn láti bá wọn dá mọ́jẹ̀mú tá a sì dá yìí òun ló fa wàhálà ó ti sọ yí pé òṣùpá méjì ló fẹ́ lọ lò ó ti sọ yí pé oòrùn méjì ló fẹ́ lọ lò ó ti sọ yí pé ọ̀sẹ̀ ló fẹ́ lọ lò ìgbà tó rẹ̀ ti dé ayé táwọn òbí ẹ̀ ti mọ̀rú ọmọ tó jẹ́ ni wọ́n ti ń so ẹ́ mọ́lẹ̀ ẹni tó wá dúró díẹ̀ pé òun fẹ́ ṣe ìyàwó tó ti lọ rẹrù ìyàwó sílẹ̀ tíyàwó wá sọ pé òun ò ṣèyàwó mọ́ ṣé kò ní bí èèyàn náà nínú. nǹkan tó fà á nìyẹn òun la fi máa ń di ẹrù ọkọ ọ̀run gbogbo tá à ń lò nínú ilé pátápátá láti fi ń di ẹrù ọkọ ọ̀run láti lè jẹ́ pé kí wọ́n yọ̀ǹda wa kàn jẹ́ ká fẹ́ ní ta fẹ́fẹ́. ẹ ṣeun ìyá wa. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.